tọ́ ẹ̀yin èèyàn a ò mà ní rákòbá o a ò mà ní jẹ̀bi ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ o. ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yẹn máa bá mi share kó kan àwọn èèyàn lára. nítorí pé ẹ̀kọ́ ńlá ló wà nínú ohun tó ṣẹlẹ̀ sí bàbá arábìnrin tẹ́ ẹ rí tó ń wa ẹkún mu yìí. ẹ jọ̀wọ́ tẹ́ ẹ bá ti ra síìmù tuntun tó wá di pé àláàtì ẹlòmíín wo orí rẹ̀. àbí bóyá pé àwọn èèyàn tẹ́ ò mọ̀ bẹ̀rẹ̀ sí pe aago yín lemọ́lemọ́. ẹ yá tètè ké gbàjarè síta o kẹ́ ẹ lọ báwọn ọlọ́pàá kẹ́ ẹ ro tẹnu yín fún wọn. ẹ mọ̀ pé wọ́n ní gbàmígbàmí là ń gbà àìgbà mẹ́sẹ̀ mérò. tó wá di pé ọ̀rọ̀ náà yóò di nǹkan bàbàrà kẹ́ ẹ ti tètè lọ sọ fáwọn ọlọ́pàá. àwọn agbófinró lè tètè mọ̀ kalẹ̀ kí wàhálà tó dé. tí ẹ̀ ṣeéṣe níṣe ni kẹ́ ẹ yọ síìmù náà dànù ní kíákíá. ohun tó ṣẹlẹ̀ sí bàbá arábìnrin ni pé ó ra síìmù nílùú Èkó nígbà tó wá kí ọmọ rẹ̀ nílùú Èkó. ló fi orúkọ rẹ̀ kalẹ̀ sórí síìmù yìí táwọn olóyìnbó ń pè ní sim registration. ètò ṣe eléyìí ló padà sílùú Ìyìn Èkìtì láti lọ máa gbé ìgbé ayé rẹ̀ lálàáfíà. ẹ mọ̀ pé òun ti fi owó ara òun ra jọ̀gọ̀dì síra òun lọ́rùn. jẹ́ ni bàbá ọmọbìnrin ìjókòó sílé rẹ̀ nílùú Ìyìn Èkìtì táwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọlé wá bá a. ká tó wí ká tó fọ̀ wọ́n mọ̀ ti gbé bàbá yìí. wọ́n sì lọ tì í mọ́lé fún odindi ọjọ́ 3 gbáko láì jẹ́ kó bá ẹnikẹ́ni sọ̀rọ̀ nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀. torí pé àwọn oníṣẹ́ ńlá bí àwọn ajínigbé àwọn ajínipa àbí àwọn jàǹdùkú ló kọ́kọ́ lo nọ́mbà tó rà nígbà tó wá kí ọmọ rẹ̀ yìí lẹ́kọ̀ọ́. ó jọ pé ní kété tí wọ́n fi nọ́mbà yẹn ṣiṣẹ́ ńlá àbí tí wọ́n fẹ́ ṣetán ni wọ́n sọ ọ́ nù. ẹ sì mọ̀ páwọn service provider wa lórílẹ̀‐èdè yìí ò rányàn. ó bá ti lo nọ́mbà kan fún bí oṣù mélòó kan wọ́n máa tìyẹn pa tí wọ́n sì tún nọ́mbà náà gbé jáde. èyí tí wọ́n wá padà tún gbé jáde ni bàbá ìwárà nílùú Èkó tó wá padà kó sí wàhálà báyìí. torí pé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ń ṣe ìwádìí lórí nọ́mbà náà kó tó di pé wọ́n tún gbé jáde. wọ́n sì tọpasẹ̀ nọ́mbà ẹ̀ títí tó fi dé ìlú Ìyìn Èkìtì nípínlẹ̀ Èkìtì. níbi tí wọ́n ti lọ gbé bàbá arábìnrin tẹ́ẹ̀rí tó ń wa ẹkún mu yìí. ó ní gbogbo bí wọ́n ṣe gbìyànjú láti ṣàlàyé fún àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ pé ó ra nọ́mbà náà tó sì rẹ́gísítà rẹ̀ ni. ó mà ní wọn ò dáhùn títí tí wọ́n fi ti bàbá òun mọ́lé fún odindi ọjọ́ 3. fún díẹ̀ yìí ẹ̀yin èèyàn ẹjọ́ tẹ́ ẹ bá ti ra nọ́mbà tẹ́ ẹ rí pé àwọn àtẹ̀jíṣẹ́ tó ń wọlé ò jọmọ́ ti yín. àbí àwọn èèyàn àjèjì ń pè yín lọ́tùn lósì sórí nọ́mbà náà. ẹ̀yà àtàrà ṣàṣàkẹ́ ẹ lọ sọ fáwọn ọlọ́pàá ohun tójú yín rí o. a ò ní dáràn a ò sì ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè.